gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dé orí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà yìí. Òun náà ló tún wà ń bí, ẹ wo bí. Òun náà lélẹ̀, kì í ṣẹ̀dá owó lélẹ̀ yìí o, owó gangan ni o. Òun náà ló wà ń bí. Ṣùgbọ́n ó dàbí èèyàn tó gbowó oṣù ni. Táwọn sọ pé wọ́n máa san owó oṣù ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan fún ní oṣù. Ṣèbí ó máa ṣiṣẹ́ kó tó gbà. Bẹ́ẹ̀ ni yóò ṣiṣẹ́. Iṣẹ́ tẹ wá nílò láti ṣe ni láti dá ìbéèrè 10. Kẹ́ ẹ má fi èdè míì kún èdè Yorùbá. Kẹ́ ẹ dẹ̀ mọ òǹkà yín dáadáa. Ló bá tán. Ẹ máa gbìyànjú. Tẹ́ bá wá sọ, tẹ́ bá ṣe lórí ètò yìí, tẹ́ ẹ sọ èdè Yorùbá, ẹnu mi àgò. Kẹ́ ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá, ṣúlẹ̀. Ṣùgbọ́n tí owó tẹ jẹ bóyá ẹ ṣe àwọn ìbéèrè wà níbi 1,100 lọ́lẹ̀ lẹ́yìn ètò a máa fún yín ní ìlọ́po owó yẹn. Tẹ bá dẹ̀ tẹ fi èdè míì kún èdè Yorùbá tó pọ̀ gan ṣùgbọ́n tẹ sì ní ìbéèrè lẹ̀ tẹ wá dé 10,000 tẹ wá ní ẹ wo mo fẹ́ máa lọlé ẹ lè máa lọlé ṣùgbọ́n tẹ ní ìbéèrè lẹ̀ tẹ ní mo ṣàfẹ́ rọrí mọ́ tẹ́ ń dá ìbéèrè tẹ́ ń gbà owó yín á máa lọ sókè padà. Olófòfó wà ń bí ọ̀rẹ́ yín ni òun ló máa rí dájú wípé a máa ràn yín lọ nígbà míì òun ló dẹ̀ tún máa pa owó yín rẹ́. Àròjọ ń solókùn kí lorúkọ yín? Orúkọ mi ni Muyideen Adékúnlé Karim. Muyideen Adékúnlé Karim. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin àtèèyàn kan ló wá? Bẹ́ẹ̀ni, àwọn ló fẹ́ bá mi gbé owó. Jẹ́ ká wojú wọn. Gbé àpò tán fẹ́ fi gbé owó jẹ́ ká wò. Àti gbé wá. Ẹ tún gbé àpò tẹ́ fẹ́ fi gbé owó. Amúra olófòfó wá bí lónìí. Kí ló olófòfó ṣe fún yín? Àwọn ló ń parẹ́. Ìbẹ́ yìí lẹ̀ ń sọ̀rọ̀. Níbo lẹ ti wá? Ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀ṣun níbo lọ́ṣun? Ìlú Ìlóbù. Ìlóbù? Bẹ́ẹ̀ni. Ìjẹ̀ṣà nìyẹn. Irọ́ o. Ọ̀yọ́ parapọ̀ ni o. Ìjọba ìbílẹ̀ Rẹ́pọ̀dùn ní Ìlóbù wà. Olú ìlú ìjọba ìbílẹ̀ Rẹ́pọ̀dùn ní Ìlóbù. Mo rò pé wọ́n ẹ má bínú o èmi náà fẹ́ kọ́gbọ́n látara. Mo rò pé ilẹ̀ Ìjẹ̀ṣà ní. Ìlóbù àti Ìjẹ̀ṣà ó jìnnà síra wọn. Ìjẹ̀ṣà àti àwọn Ifẹ̀ àwọn náà wà ní abala kan náà ṣùgbọ́n Òṣogbo Ìlóbù báwọn àwọn abala kan náà làwọn náà wà. Òkun ní ìlú bàbá Oyinlọ́lá àbí Òkùkù. Sẹ́rí Òkùkù Ìkìrun àti Ìràgbìjì àwọn yẹn náà wà ní Ọ̀yán. Ibì kan bá ra wọn. Ọ̀yán àwọn yẹn ló lọ sí ọ̀nà Ìlọrin kan. Ọ̀nà Ìlọrin àwọn Èjìgbò. Èjìgbò ọ̀nà bẹ̀rẹ̀ náà tẹ́ bá mẹ́mọ́ lọ sí ọ̀nà Èjìgbò ẹ lè gba Ìlóbù kọjá ẹ sì lè gba ọ̀nà míì náà tó wà ṣùgbọ́n ọ̀nà tó lọ sí Ògbómọ̀ṣọ́ tààrà láti Òṣogbo ló gba inú Ìlóbù kọjá. Ó dà iṣẹ́ ò lẹ́ ń ṣe? Iṣẹ́ onímọ̀ ẹ̀rọ. Onímọ̀ ẹ̀rọ? Bẹ́ẹ̀ni. Ìmọ̀ ẹ̀rọ wo lẹ ń? Ìmọ̀ ẹ̀rọ kọ́lékọ́lé ni. Kọ́lékọ́lé? Bẹ́ẹ̀ni, abánikọ́lé àti iṣẹ́ ọ̀nà. Iṣẹ́ ọ̀nà? Bẹ́ẹ̀ni. Gbogbo túlé nìyẹn. Àwọn ìtúlé o. Gbogbo túlé wọn náà má tú gbàgede. Òbílẹ̀ jẹ́ rọra ṣe má balẹ̀ yìí jẹ́ o. Tẹ́ bá gbowó mi o kò sọ pé tẹ́ bá fẹ́ gbowó o kò sọ pé kẹrówó gbé lọ. Ó dáa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ níbi ìbéèrè. Bá mi yọ táìmù yẹn. Mi yọ táìmù, mo ní ká mú láti. Ṣe rí táìmù tẹ̀ ṣe kọ yẹn.
mi ì ṣe wá sọ bẹ́ẹ̀ o. ẹ sọ kí ni. mo ní ká mú láti ẹ sọ time. mi tún gbọ́dọ̀ sọ mọ́ ẹ ti gbé sí mi lẹ́nu lákọ̀ọ́kọ́. ẹ má bínú wọn ti fẹ́ jábọ̀. ẹ mú. ẹgbẹ̀rún lọ́nà ó ti lọ ó yá. ìbéèrè kèlò ẹ jẹun wò. 541. èjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé ẹyọ kan. òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ẹyọ kan. bẹ́ẹ̀ ni. kí ló sọ. ọwọ́ wo ni àwọn ọba ilẹ̀ Yorùbá máa ń fi ìrùkẹ̀rẹ̀ sí? ọwọ́ àlàáfíà ni. ọwọ́ àlàáfíà ọwọ́ òsì. bẹ́ẹ̀ ni. lóòótọ́. bí mi ṣe rí i sínú. bẹ́ẹ̀ ṣe rí sí ẹ̀dẹ̀ rí dáadáa ọwọ́ àlàáfíà ni ọwọ́ àlàáfíà ni wọ́n máa ń fi ìrùkẹ̀rẹ̀ sí. gbálẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tẹ̀ ń ṣe. ó ti pẹ́ o ṣùgbọ́n mo ti kọ́kọ́ ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà kó tó di pé mo kúrò ní ní orílẹ̀-èdè yìí. ibo lẹ wá wà báyìí. orílẹ̀-èdè Qatar. Qatar oh mo ti ẹ bá mi sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. mi ò mọ̀ pé yín ni. àwa ni. báwo ni orílẹ̀-èdè Qatar. dáadáa ni a dúpẹ́ fọlọ́. kí ni nígbà lẹ máa kúrò níbí. mo ṣe bóyá ó sì máa tó bí ọ̀sẹ̀ kan. ẹ ṣì wà lórílẹ̀-èdè Nàìjíríà báyìí. bí ọ̀sẹ̀ kan. ó lè má tó bẹ́ẹ̀ bọ̀ tó bá pọ̀ jù náà. mi yọ bọ̀ tí. ṣe bí mùsùlùmí ni yín. bẹ́ẹ̀ni. táyì ń ṣe àmì ògo ni fún bàbá àti fún ọmọ àtọkọ́ lọ́rọ̀ ẹ̀mí bíbá. àwọn sùnmi láì. ṣé mọ̀ pé ẹni mọ̀nà látọ̀ ẹ̀yin èèyàn mi ní US ẹ̀yin èèyàn mi ní UK ẹ̀yin èèyàn mi ní Canada tẹ́ fẹ́ fowó ránṣẹ́ sílé àbí síbikíbi ní ilẹ̀ Áfíríkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí ó ti di rọrùn pẹ̀lú LenFi ẹ̀yin ẹ gba LenFi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín kẹ́ ẹ lo máṣọ̀yìnbó gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ àti wọlé ló bá tán fún $100 bí £100 àkọ́kọ́ tẹ́ bá fi ránṣẹ́ LenFi á ṣe bẹ̀bẹ̀ wọ́n á fún yín ní pọ́ùn 15 àbí $30 padà ṣé àmọ́ pé ìdì kì í fò kó forí sọgi ìbádòpọ̀ yín pẹ̀lú LenFi kò lè mẹ́ẹ̀ láéláé ó yá kí lẹ̀ ń dúró ṣe ẹ gba LenFi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín kẹ́ bẹ̀rẹ̀ sí ń lò báyìí kẹ́ wá jẹ́rìí ọ̀rọ̀ mi ire o pum ó yá ìbéèrè kelo. ẹ jẹ́ wo. àbá sọ ọ̀rìnlénírínwó ó dín ẹyọ kan. ọ̀rìnlénírínwó dín ẹyọ kan 479. ó yá kí ló sọ. kí ni Yorùbá ń pè ní ẹ̀lírí. ikú ni ikú kékeré báyìí. bẹ́ẹ̀ ni wọ́n ní ká ṣiṣẹ́ kéèyàn máa ṣiṣẹ́ bí erin kó máa jẹ̀jẹ̀ ẹ̀lírí yẹ kékeré tíntín ni kéèyàn wá máa ṣiṣẹ́ kó máa ṣiṣẹ́ bí erin tó tóbi kó máa jẹ̀jẹ̀ ẹ̀lírí eku kékeré ẹmọ́ àwọn eku tíntín yẹn ni àwọn yẹn ní ẹ̀lírí. ó dáa. ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénígbadínmẹ́wàá owó sì kì í síbẹ̀. ìbéèrè kelo. ẹ fún mi ń sọ̀rọ̀ jẹ́ kí n pààrò náà. 500 ó dín méjì. 498 kọ́ nìyẹn. bẹ́ẹ̀ni. 500 dín méjì ó yá.
kí ni ìyàtọ̀ láàrin ẹrú àti ìwọ̀fà? ẹrú ni èèyàn tó ń sin gbà lọ́dọ̀ ìwọ̀fà. èèyàn tó ń sin gbà tí ó ń sin gbà wọ́n ní ẹrú. ìwọ̀fà ni ojúlówó ọmọ. ojúlówó ọmọ. àmìyọ ìwọ̀fà ni ojúlówó ọmọ. ẹrú. ìwọ̀fà ni wọ́n fi yáwó. ẹrú ni ẹni tẹ́ ẹ rà láti wá sìn yín. ìwọ̀fà ni a fi yáwó. ìwọ̀fà lẹ máa gba owó èlé bóyá ẹ fẹ́ lọ yáwó lọ́dọ̀ èèyàn báyìí ẹ fi ìwọ̀fà èèyàn dúró o pé tí bá ti sanwó tán o màá gbà padà. ẹrú lélẹ̀ tẹ́ lọ fowó yín rà fúnra yín pé kó máa sìn yín. ìwọ̀fà lẹ́nu òun wò lẹ́nu ló lè wọ́fà ẹ̀jẹ̀ amẹ́nu dákẹ́ ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ eégún alárè gbére kẹnu. 500. 500 bẹ́ẹ̀ni. 497. wọ́n ní kí ni ìyàtọ̀ láàrin ọ̀pálámbà àti àpáàdì? ọ̀pálámbà àkúfọ̀ ọ̀gọ̀. àpáàdì àkúfọ̀ kòkò ni o. àkúfọ̀ kòkò ni àpáàdì. ọ̀pálámbà àkúfọ̀ ọ̀gọ̀ ni bí wọ́n gúnyàn lẹ́sẹ̀. ṣùgbọ́n àwọn méjèèjì náà àkúfọ̀ nǹkan náà ni. ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún nǹkan sì kì í síbẹ̀ o. òkè o ṣẹlẹ̀ ẹnu ìgbà tí mo ti dé orílẹ̀-èdè nàìjíríà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá ti lọ wá mo sáà máa sọ ni pé nǹkan kì í síbẹ̀ ó ti mọ́ mi lẹ́nu ẹnu yín sì ni mo ti máa gbọ́ pé ó kì í nǹkan kì í síbẹ̀. ó kì í síbẹ̀ ṣé kò kì í síbẹ̀ báyìí. òkè ó ti jò. ó sì ń jò ní. ọlọ́run ní jójó ju bí lọ. elédùà ní jójó ju bí tó wà yìí lọ. ó yá ìbéèrè kelo. 2,400 ó lé ẹyọkan. 2,400 lé ẹyọkan 441. ó yá. yorùbá bọ̀ wọ́n ní àdàpè olè ní jẹ́ ọmọ mi ń fẹ́ wọ́. bẹ́ẹ̀ ni. sí o. ẹ má jẹ́ kọjá bí o. ọlọ́run wa yóò jẹ́ orí bẹ́ẹ̀. ìbéèrè 500 ó lé 3. 500 ó lé 3. 543 nìyẹn. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. kí ni yorùbá ń pè ní. ẹ sọ. rí dáadáa. wọ́n tẹ̀ ní. wọn ò tẹ̀ dáadáa kò hàn. ó dẹ̀ hàn lọ́dọ̀ mi bí. ṣé kí n fi hàn yín. irọ́ ẹjẹ́ mọ wọlé báyìí. bóyá kàdé. ṣé kí n sọ mọ́. ẹ sọ. yorùbá rẹ ìfènídọ́là ni. procrastination. bẹ́ẹ̀ni. ìfènídọ́là. ó kù béèrè 4. ọlọ́run sí ṣùgbọ́n àkọ́kọ́ ẹ̀yin lẹ́jẹ̀ ń sí o ní ìsọ nǹkan kan ẹ sì gbé sí mi lẹ́nu. ẹ dúró ná ẹ jẹ́ ká sọ̀rọ̀. ẹ sì ṣègbéyàwó. mo ti ṣe o. ilé ti kún. ilé ti ń kún lọ. ó sì ń kún ni. ilé ìkún tán gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kìíní
ilé ìkan tán yóò mọ kan lọ náà. ẹ̀rí kọ́ ló fo gan wọ́n mi rí. ìyẹn ni pé ó sì lè wọlé. tálàáfíà bá ti wà. mẹ́ẹ̀ lọ́lọ́run wí. mo kàn ń sọ bẹ́ẹ̀ ni èmi ò sí mi mọ bí mo ṣe fẹ́ sọ mi ìfaramọ́ mẹ́ta lọ́run wí o mi ìtakò ẹ̀sìn o kéde pé mo fi ń takò ẹ̀sìn o ṣùgbọ́n ní èmi ti ká lára mi mẹ́yìn kò wọlé bó ṣe rí mo ṣe sọ̀rọ̀ bàbá. mẹ́yìn ò wọlé. bẹ́ẹ̀ ṣe bí ẹ̀yin lẹ sọ ń bì níbí nísìnyí pé ilé ṣì ń kún. ọlọ́njẹ́ ọmọ ọkùnrin náà kò sẹ́ni tí ó gbàdúrà kí ló mọ̀ tù ó gbọ́dọ̀ ọmọ ọkùnrin náà ni. tí Yorùbá bá sọ pé ilé kún kí ló túmọ̀ sí. ó lè túmọ̀ sí ntọ́pọ̀ bíi bóyá nípa ọmọ bóyá nípa ìyàwó. nípa ọmọ bóyá nípa owó. rárá nípa ọmọ nípa ìyàwó méjèèjì ni mò ń sọ. ẹ tí wọ́n bá ní ilé kún nípa ọmọ. ìtumọ̀ ni pé ọmọ pọ̀. ọmọ ti pé èèyàn ò fẹ́ bímọ sí mọ́. ọmọ pọ̀ ńlé. ọmọ pọ̀ ńlé àfẹ́jì kankan sí mọ́. ilé ti wá kún báyìí o. ẹ̀yà ìbéèrè kèlò. 2,548. 2,548 548 nìyẹn. ó yá kí ló sọ. Ọlọ́run jẹ́ ìrántí o. kí ni àkọlé nìkan orúkọ bàálù Ẹ̀gbá. Aláké ti ìlú Ẹ̀gbá. ó kù mẹ́ta méjì lẹ́yìn eléyìí. wọ́n kan sàmọ́sá ń gòdù sí mi pé kárí. ìbéèrè kelo. 502. 502. kí ni devil's beans àbí velvet beans. mo ní ó sì ti wá pẹ́ o. ó sì ti wá pẹ́ o. dúró. kí ẹ ti sọ pé àwẹ̀ yìí ó ti ń gbìyànjú yẹn fún un ní àsìkò díẹ̀ kó fi ronú o. wọ́n ní kò níbì kan àgbámú. yèrè pé ni. ọ̀gá yèrè pé ni. mo fún yín ni o. ṣé ẹ mọ̀ pé mo mọ̀ fún yín. mo gbà ẹ ṣé bàbá ẹ ṣé ayọ̀ kan tó kù wá dànù. ó dẹ̀ wá ń dùn mí ṣá. ẹ mọ̀ jẹ́ òdùn yìí ẹ ti ṣe oore ẹ ní ṣe oore ṣe. àmọ́ láìkì ìlú wájú. bá mi yọ láìkì yìí. kò bá ṣe lówó ọkọ̀ tàbí. n ṣe dáadáa. n ṣe dáadáa. kí ló dé. ó yá ìbéèrè kẹlọ. Àádọ́ta lé nírinwó lẹ́yọ̀ kan. mo máa fún yín ṣùgbọ́n tẹ́ bá ní ọ̀tàlénírínwó dín mẹ́sàn-án ìyẹn dùn. lóya kí ló sọ. ìlú wo ní ilẹ̀ Yorùbá ní omi tútù àti omi gbóná ti pàdé. Ẹ̀rìn Ìjẹ̀ṣà wo. bàbá Ẹ̀rìn Ìjẹ̀ṣà ni. dúdú Ẹ̀rìn Ìjẹ̀ṣà. Ẹ̀rìn Ìjẹ̀ṣà níbi tí omi ti ń rọ̀. Ẹ̀rìn Ìjẹ̀ṣà níbi tí omi ti ń jábọ̀. Omi tútù àti omi gbóná wọ́n pàdé ńbẹ̀. níbo. kì í ṣe níbi òkè yẹn níbi òkè wọn. òkè ẹ dúró níbo níbẹ̀. dúró ní sùúrù
kàtàánà ti wà. ẹ má bínú Ìkọgòsì ni mo mọ̀ pé Èkìtì ní méjèèjì wà Ìkọgòsì ní Ìkọgòsì Èkìtì ní Ìkọgòsì ní. ṣé nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga níbo? ní ìlú Ọ̀ṣun náà ni. ní ilé ẹ̀kọ́ gíga wo lẹ lọ? Ẹ̀sà Òkè ilé ẹ̀kọ́ gíga. Ẹ̀sà Òkè ní orúkọ ilé ẹ̀kọ́ gíga yẹn. ìmọ̀ ẹ̀rọ ti Ẹ̀sà Òkè ilé ẹ̀kọ́ gíga. ìgbà náà mo ṣe olórí ọmọ akẹ́kọ̀ọ́ gbogbo náà gbà. so mo sábà ti pa sóyàn. mo rántí pa máa ń lọ bẹ̀. Ìkọgòsì ní lóòótọ́ Ìkọgòsì Èkìtì níbi tí omi gbígbóná àti omi tútù tí wọ́n ti pàdé. Ìbéèrè 10. kò sí kánú kọ́ kò sí ká lọ kábọ̀. kò sí bẹ́ẹ̀ ni. Ìbéèrè 10. Ìgbò ló já mi lọ́nà 3 èdè Gẹ̀ẹ́sì. ló já yín lọ́nà 3. àbúrò 4 gan. 3. ìbéèrè mélòó náà ti gbà? wọ́n gbà béèrè gan. wọ́n gbà 8 àbí 7. ẹ gbà béèrè 7. Ìgbò ló já mi ní àwọn. tẹ́ bá gbà béèrè 7 ẹ máa wà ní 1,100,000 báyìí. tí ò wà dá. tẹ́ wà l'1,100,000. àti ìṣe tẹ́ ẹ sọ òyìnbó kọ̀ọ̀kan ẹ bá wà l'2,200. igba. ẹ tí mọ̀ bóyá ẹ máa gba eléyìí gan. àmì tí mọ̀. ó yá. Ọlọ́run wà. parí òwe yìí. Ọlọ́run wà ìṣùpá mi tí jẹ́ ṣàyídì akọni yòówó ẹ̀dá. mi ò mélé o. ẹ mọ̀ Àṣàtẹ́ gòdògbò ló ń mú ìṣàfùn dúró de ọlọ́ṣinṣin. Àṣàtẹ́ gòdògbò ló ń mú ìṣàsùn dúró de ọlọ́ṣinṣin. nísìnyí báyìí ẹ níyàwó lé ìyàwó yẹn ló ti ń gbàtà sí yín lẹ́nu. tí ò bá sí ìyàwó yẹn nílé láti ṣe yẹn ara yín ò ní jọ̀lọ̀ ẹ ní róúnjẹ jẹ dáadáa tí ẹ máa fi rí ìyàwó ọ̀sìnkín míì tẹ máa gbé wálé kẹ tó di àríyàwó kọ̀yálé. Àṣàtẹ́ gòdògbò ní mú ìṣàsùn dúró de ọlọ́ṣinṣin. ẹ gbìyànjú ẹ̀yin ni ẹ máa dáhùn ìbéèrè tó pọ̀ jù ní orí ètò yìí àbí tí ẹ gba àwọn ìbéèrè ṣùgbọ́n òyìnbó já yín. wọ́n ṣe o. ó dùn mí. dùn mí náà dùn mí. ó dáa ẹ ṣé gan ni jẹ́ kí la fẹ́ fún wọn. èwo lẹ fẹ́ nu méjèèjì. ìwà ni mo ti mú un náà ìyẹn náà ti dáa. eléyìí ó dáa ẹ gbà. ẹ ṣé gan o iléeṣẹ́ yín ọmọ ròkè o. eléyìí ẹ ṣé gan. má sọ òyìnbó. eléyìí náà má sọ òyìnbó kẹ́ máa fi mú mi. ẹ ṣé gan o. eléyìí kẹ́ máa fi kọ nǹkan. eléyìí náà kẹ́ máa fi mú nǹkan. ẹ ṣé gan sir. ẹ ṣé bá mi yọ sàáyín. ẹ gbà. ẹ ṣé gan ni tẹ́ wá tẹ́ bá máa fi padà sí ibùdó yín Ọlọ́run aṣọ yín débẹ̀ láyọ̀ àti àlàáfíà. ẹ máa kérò èkó délé o lọ́la Ọlọ́run lọ́la láúlà wàlákùhátà. ó dáa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún fún wa ní àǹfààní láti lè ṣe ètò yìí lénìí. ọba mi ọlọ́pọlọ tí ń fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí í ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ. ẹ ṣé gan ni tẹ́ bá fẹ́ kópa ní orí ètò yìí àbí ẹ fẹ́ gbọ́wọ́ wa
ẹ jọ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ fi ń wò wá ní sáà yìí a máa kàn sí yín ẹ̀yin náà ẹ kàn sí wa ẹ ṣé gan ni ó dìgbà kan náà pùm èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Máa sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Kálejò máa